Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. And if you're new here, we are happy you find us. Thank you for everything. Please don't forget to hit on that subscribe button so that you'll be notified when we drop new video. Please press like and share our videos to others. Thank you for everything. We really appreciate you. And in the comment section, please no derogatory comments. Thank you for everything. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Tí ń rojọ́ wa láìdá gbogbo ilẹ̀ ò fara gbẹgbà ẹ̀yin lẹ kọ́kọ́ máa débí wá gbọ́ jẹ́ kí n yẹ ẹ ní brain yìí ẹ̀yin tèmi ẹ má fọ́ ẹ̀yin tèmi tí ẹ nífẹ̀ẹ́ mi tí mo respect tẹ́yin náà dẹ̀ mọ̀ pé mo gba tiyín ẹ má fọ́ ẹ̀yin ẹ dúró sẹ́gbẹ̀ẹ́ kan náà ẹ ṣáà máa wò mí tí n ṣe ń bọ́ lọ́wọ́ ẹ ṣáà máa wò mí tí n ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ní ìbá yín wí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ gbá àwọn orí àwọn aláìlẹ́kọ̀ọ́ wọ̀nyí gbọ́ mi dáadáa mo rán ẹ jẹ́ kí n sọ̀rọ̀ in VDM's voice ó ní I no send una papa yeah mi ò rán yẹ mi ò rán bàbá ẹ whoever you are I no send you ẹ bẹ́ẹ̀ pọ̀ tó ẹ tí pọ̀ tó ẹ lọ pọ̀ jù bẹ́ẹ̀ lọ one thing is very clear ṣé orí ìwọ tó bá ti jẹ́ obìnrin tó ti yàn lè rí ìwọ mo mọ̀ pé ẹnì kọ́ọ̀tì eléyìí o ẹ ní post eléyìí sórí fídíò yín o torí pé ó bá yín wí ẹ̀yin àwọn iṣẹ́ ẹ̀yin in the court and join ẹ̀yin I no get brain mi lọ́pọlọ tán fi ń ṣe báwo lẹ ṣe kí la fẹ́ pè yín ẹ̀yin tẹ́ lọ́pọlọ tán fi ń ṣe content tẹ́ lọ́pọlọ tán fi ń sọ̀rọ̀ tó jẹ́ ṣe oníṣẹ́ lẹ máa ń gbé tẹ́ fi máa ń pawó tẹ́ dẹ̀ máa fi ṣe oníṣẹ́ tẹ́ fi máa incite tẹ́ tún máa fi iṣẹ́ yẹn tẹ́ tún máa fi máa incite àwọn èèyàn against ẹ̀ ẹ gbọ́ mi dáadáa mi ò rán bàbá yín mi ò rán ìyá yín ọmọ tí ò bá ti lẹ́kọ̀ọ́ tó bá ti jẹ́ wípé ẹni ẹlẹ́ni ló ń bú ìyá àti bàbá ẹ̀ náà máa ń rán sí Lord peace mò ń rí àtìmí ẹ ṣe ẹ jẹ́ kí n máa bọ́ ẹ ṣáà máa bo ẹ máa bó káàdì yẹn kó lọ bẹ́ẹ̀ lórí kó máa lọ fà lórí TikTok do you understand ẹ ṣáà jẹ́ kí n máa bọ́ lọ gbogbo gift yẹn ni mò ń rí ojú òní tìyìn tẹ́ máa ń wò wípé ẹ jẹ́ ká lọ àtáàkì ẹ jẹ́ ká lọ bú tẹ́ máa kọ́ ti ṣe oníṣẹ́ ẹ gbọ́ mi dáadáa kíní kan dá mi lójú ó dẹ̀ dá àwọn tó ní ọpọlọ àwọn tó ní òye Kabir mo rí ẹ Kabir check thank you ó dá àwọn tó ní òye tó ní ọpọlọ lójú wípé ọjọ́ tí mo bá ti sọ̀rọ̀ kò sí bó ṣe love mi tó kò sí bó ṣe wo wípé mo like woman tó ọjọ́ tí mo bá ti sọ̀rọ̀ ìyàwó ilé tó ń ṣàgbèrè tó dẹ̀ mọ̀ wípé òun ṣàgbèrè lèmi pẹ̀lú ẹ̀ máa dọ̀tá n tá a fi ní dọ̀tá ni tó o bá ti ní genuine repentance n tá a fi ní dọ̀tá ni tó bá jẹ́ wípé o ṣe mistake ń gbà yẹn ni o dẹ̀ ṣì ń bẹ Ọlọ́run fún ìdáríjì o dẹ̀ ṣì ń bẹ Ọlọ́run kírú ẹ̀ má ti ọwọ́ ẹ̀ ṣẹlẹ̀ mọ́ nítorí wípé kò sẹ́ni tó kọjá àṣìṣe láyé ìwọ tó bá ti ní remorseful heart tó dẹ̀ ṣì ń bẹ Ọlọ́run wọ́n ká ẹ o wọ́n ká ẹ tó sì ń jẹ́ lọ́kàn pé àmọ́ dẹ̀ ṣerú nǹkan báyìí ìwọ Ọlọ́run dáríjì mi láyé mi ìsún ní ṣe mọ́ omi yìí ní dọ̀tá ẹ̀ tó bá ti ṣe rí but once tó bá ti ṣe rí tó dẹ̀ sì ń ṣe tó dẹ̀ fẹ́ máa ṣe tó dẹ̀ fẹ́ máa eat your cake and have it once tí Mewaloka bá ti sọ̀rọ̀ nípa ìyàwó ilé alágbèrè kò sí nǹkan tó fẹ́ fi kún kò sí bó ṣe fẹ́ ná kò sí bó ṣe fẹ́ price ẹ̀ ó máa hate Mewaloka ni ó máa kórìíra Mewaloka ni nítorí wípé ó ti dọ̀tá ẹ̀ àgàgà kí ọkọ ẹ wá wà lórí péèjì mi Ògúnnáìkejìran Yétúndé I love you that quest thank you do you understand àgàgà kí ọkọ ẹ wá wà lórí péèjì mi kó máa gbọ́ nǹkan tí mò ń sọ kọ́kọ́ ẹ dẹ̀ ti ká ẹ rí kó dẹ̀ ti gbé lámbà sílẹ̀ fún bọ̀bọ́ yẹn kó ti gbé irọ́ lẹ̀ fún bọ̀bọ́ yẹn kò ti sọ wípé ó kàn chaati mi ni kò tí ì ṣe nǹkan kan mo kàn sẹ́ndì ọyàn mi sí ni mo kàn sẹ́ndì ìdí mi sí ni mi ì tí ì pàdé ẹ̀ for real life kò tí ì débẹ̀ gangan kò tí ì ṣe Scooby-Doo gangan ó ti mú sọmọ ọlọ́mọ lórí Mewaloka wá lórí láyọ̀ wá bọ́ síta ó wá sọ wípé obìnrin alágbèrè ikú tó ń pààyàn ni ó wá sọ wípé obìnrin alágbèrè obìnrin tó bá ti ká lórí fóònù ẹ̀ tó ń ṣàgbèrè
tó ń bá ex ẹ̀ chaati, tó ń bọ́kùnrin ọlọ́kùnrin chaati pé kò lè lọ tàbí kò tú àṣírí ẹ̀ fáwọn fámílì ẹ̀. Kí ló fẹ́ fi kún tó ò bá campaign against Mewaloka? Kí ló fẹ́ fi kún tó ò bá lọ open fake account? Tó ò bá lọ open fake account kó lọ máa campaign against Mewaloka? Àbí kó wá fẹ́ twist ẹ̀? Ó ní bẹ́ẹ̀ ṣe máa ń twist ẹ̀. Ẹni Mewaloka is speaking against women. Ẹni Mewaloka ń bully àwọn obìnrin. Ẹni Mewaloka is àgbà bully tó ń bully àwọn obìnrin. Tó bá jẹ́ ìtumọ̀ wípé mò ń bully àwọn obìnrin nìyẹn, yes, mò ń bully ẹ̀yin obìnrin alágbèrè. Ẹ̀yin obìnrin adọ́kọjáyé, apọ́kọjáyé. Ṣé mi tí mo bọ́ síta tí mo gbaṣọ lọ́rùn ara mi, tí mo tú ara mi sí òhò? Tí mo ti ní báyìí ni mo ṣe rìnrìn àjò ayé mi o. Ìrìn àjò tí mo rìn rèé o. Mo dẹ̀ ti learn in a hard way. Ilé ọkọ kẹta ni mo wà o. Mo ti ṣí kiri o. Ojú ti tì mí o. I'm ashamed of my past o. Ẹ má rí bí tèmi. Who are you tí mi fi ní sọ̀rọ̀ ẹ? Ta ló bí ẹ? Ta ni bàbá ẹ ńlẹ̀? Ta ló kó ẹ ńlẹ̀ yìí? Níbo ló ti wá? Níbo ló ti já wá tó òrókùn lọ́rùn? If my program about talking against promiscuous women eventually damage your marriage, your marriage has never worth it in the first place. Your marriage ò yẹ kó máa stand. Tí o bá claim wípé Mewaloka program ẹ da ìgbéyàwó ẹrú, ó yẹ kí àwọn family ọkọ ẹ wá dúpẹ́ lọ́wọ́ Mewaloka, kan fi owó dúpẹ́, kan faṣọ dúpẹ́. Koni, thank you for saving our son kúrò nínú kéèjì obìnrin burúkú, aṣekúpọkọ obìnrin. Fúnkẹ́ Adédòkun, mo ti sọ bẹ́ẹ̀. Mo sọ wípé ìgbéraga, ìjọra ẹni lójú ẹ̀ nítẹríba ló lé mi kúrò nílé ọkọ àárọ̀. Ìgbà tí mo dẹ̀ kúrò nílé ọkọ àárọ̀, mo lọ sí ilé ọkọ ọ̀sán. Mo lọ sílé ọkọ ọ̀sán. Ṣó wá ní ẹ̀kọ́ tí mi ìfarabalẹ̀ gbọ́ ní ilé ọkọ àárọ̀, tí mo sọ wípé àfẹ̀mí equal right ni mo ní. Nígbà yẹn mi ò ṣàgbèrè o. Mi ti ẹ̀ ní boyfriend méjì papọ̀ rí ná. In case ó bá yé ìyá ẹ̀. Prof, mo ti gbọ́, màá take it softly. Ẹ ṣé sà, mo ti gbọ́ sà. Do you understand? Ìgbà tí mo wá délé ọkọ kejì ni mo wá realize wípé tóbìnrin ò bá tí lọ́kọ méjì kò ní mọ̀ wípé ìkan ṣẹ́kan. Ẹ̀kọ́ tí mi wá farabalẹ̀ gbọ́ nílé ọkọ àkọ́kọ́ kò yí ẹ o. Mo wá bọ́ sọ́wọ́ ẹni tó jẹ́ wípé ṣó mo nínú àwọn ọmọ love inú fíìmù tẹ́ máa ń wá kiri. Àwọn fọ́ọ̀mù ògògó, àwọn love ògògó àtọdúnládé Adékọ́lá. Àwọn love tó jẹ́ wípé téèyàn bá ti gbọ́kọ létí, ọkọ ẹ̀ máa fi kíìsì pàdé ẹ̀ ni. Do you understand? Òun ni mo wá lọ. Ìgbà tí mo wá débẹ̀, mo wá rí pé kaki no be leather. Mo kó tèmi bára mi, mo kó tèmi bá àwọn ọmọ mi. Mo jẹ ìyà yẹn. Àwọn ọmọ lọ́mọ tí mo kó kúrò nílé ọkọ tó responsible, tí mo kọ̀ láì gbọ́rọ̀ sí lẹ́nu. Wọ́n tún bá mi pín nínú ìyà náà. Orí ló bá mi ṣe tí mo fi kúrò ńbẹ̀. Ìyẹn ló gbé mi délé ọkọ kẹta. Ilé ọkọ kẹta ni mo wá wà, but the stigma yẹn ti wá jẹ́ kí gbogbo ayé sọ mí di ọlọ́kọ márùn-ún. Torí ẹni bá lọ́kọ mẹ́ta náà ó yẹ kán pè lọ́lọ́kọ márùn-ún. Wọ́n lè pè lọ́lọ́kọ mẹ́wàá. Kò yí ẹ, ṣàlàyé mi sí yí ẹ bẹ́yẹn Fúnkẹ́ Adédòkun abóṣì níbèrè. Mo ṣe dúró díẹ̀ Fúnkẹ́ Adédòkun. Ẹ jọ̀ọ́ ẹ má bá mi bu, ìbéèrè ló béèrè. Lord Peace, ẹ má bínú sí ẹ jọ̀ọ́. Ẹ jọ̀ọ́ Lord Peace, ẹ má bínú, ìbéèrè ló béèrè. Kò bú mi. Ṣé question mi sí yí abóṣì níbèrè? Tó bá níbèrè, let us move on. So, níwọ̀n ìgbà tí mo bá ṣì ń sọ̀rọ̀ lórí wípé ẹ má gba obìnrin alágbèrè láàyè. Mo rẹ́nikẹ́ Olúwatósìn. That is kọ́ni love alájà. Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀. Kọ́ni love ni love inú fíìmù. Mo tẹ́ dára Ahmed Yetunde wọ́n ní béèrè àgọ̀ nìyẹn. Èmi náà ti fún lésì àgọ̀. Do you understand what
what I'm talking about, Otiyemi sis, I love you, but do what you do before. Kini mo ṣe before Funke Adedokun. You said do what you do before. Torí èèyàn máa ń ṣe nǹkan míì tí ò ní mọ̀ Funke Adedokun. You said what do I do before? Let me know what I do before. Kini mo ṣe tẹ́lẹ̀ tó yàtọ̀ sí eléyìí, my sister. I don't know why I'm interested in this Funke Adedokun. Please, what was I doing before that I've stopped? I'm expecting your comment, oh Mama Wo. You always advise this woman, and I love you, man. I'm still advising woman to Funke Adedokun. I am still advising woman, but I cannot deny this. Àwọn ohun tí mo fi ń sọ̀rọ̀, ó ti wà a bit tough. Sí bí mo ṣe ń sọ̀rọ̀ tẹ́lẹ̀, I cannot deny that. Àwọn èdè, àwọn bí mo ṣe ń sọ̀rọ̀ àti bí mo ṣe ń wà factual, ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Ó dẹ̀ nídìí, ìdí ni wípé wèrè ló lè gbórí ìkànnì yìí kó survive. Ẹni tí ò bá ní ọgbà díẹ̀, kò ní sùúrù díẹ̀, kò lè dúró lórí ìkànnì yìí. Tá a bá ní ká ignore bully, nǹkan bàjẹ́. Tá a bá dẹ̀ tún ní ká má ignore bully, nǹkan bàjẹ́. Ọ̀rọ̀ wọn dàbí ìpẹ̀là ni. Tá a bá ro ti pẹ̀là, ijó á dùn. Tá a bá ro ti pẹ̀là, ijó ò ní dùn. We must be able to balance it. Tá a bá ní ká má ignore wọn. Tá a bá ní ká má boss fire, thank you. Tá a bá ní ká má ignore wọn, ká má dá wọn lóhùn. Wọ́n á ba nǹkan jẹ́, wọ́n á parọ́ nǹkan tá a ṣe mọ́ wa. Do you understand? That is why tí mo ṣe had a bit of violence díẹ̀díẹ̀ mọ́. Do you understand? I think I've answered your question. Now, bí mo ṣe ń sọ lọ nípa obìnrin alágbèrè, tí n bá sọ̀rọ̀ nípa alágbèrè once tó bá dọkọ mọ́ ọkọ ẹ̀ lára, once tó bá ṣe àgbèrè, bóyá wọ́n ti ká ẹ àbí wọ́n ti ká ẹ, my dear, ò lè like me. My dear, ò lè like me. The only thing tó fi lè like me, ọjọ́ tí mo bá sọ, tó jẹ́ wípé o rò débi wípé òótọ́ ọ̀rọ̀ ni woman then sọ. Murphy Lanre, thank you. Tó bá wò wípé òótọ́ ọ̀rọ̀ ni woman then sọ, ìwọ Ọlọ́run dáríjì mí. Tí ọ̀rọ̀ mi yẹn tó wá jẹ́ kó ronú pìwàdà, ọjọ́ yẹn ni wàá ti bẹ̀rẹ̀ sí ní like mi. Ọjọ́ yẹn ni wàá ti bẹ̀rẹ̀ sí ní sọ wípé tí ìbá ṣe woman tí Ọlọ́run lò fún mi. Woman tó jẹ́ kí n tètè realize wípé nǹkan tí mò ń ṣe kò dáa. Tí mo fi yíwà padà káṣírí mi tó tú. Tí mo fi bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa sọ́kọ mi. Tí mi fi hùwà ìbàjẹ́ mọ́, then you will love me. But once tó bá jẹ́ wípé die hard aṣẹ́wó ọ̀dọ́kọ oníranù, tó fẹ́ ronú pìwàdà, ìwọ náà gbé igbá campaign ni. Ẹ má jẹ́ kí Mewaloka gba iṣẹ́ aṣẹ́wó ìlọ́wọ́ wa. Ẹ má jẹ́ kí Mewaloka deliver àwọn ọkùnrin tá a fẹ́ bá tiẹ̀ jẹ́ yìí lọ́wọ́ wa. Ẹ jọ̀ọ́, ẹ jẹ́ á tètè pariwo ká bá Mewaloka jà. Àwọn ọkùnrin tá a ti ń plan láti make sure wípé wọ́n ráre lọ́jọ́ alẹ́ yìí, Mewaloka ti ń já wọn tán. Ó ti ń jẹ́ kó yé wọn. Ó ti ń fi hàn wọ́n ọ̀nà tó máa gbà. Mewaloka ti ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé kò sí gìrì. Mewaloka ti ń jẹ́ kó regain confidence àwọn ọkọ tá ti sọ di mùmú tá ní kó máa fọṣọ, kó máa fọbọ́, kó máa gbálẹ̀, kó tún máa fowó oúnjẹ lẹ̀ nítorí ọjọ́ alẹ́ yìí ti ń realize pé ọkọ làwọn, pé Ọlọ́run ló lọ́jọ́ alẹ́. Ẹ form association. Wàláì. Ẹ form association. Ẹ fẹ́ bá Mewaloka jà. Wàláì. Ẹ fẹ́ bá Mewaloka jà. Ìbéèrè tí mo sì ń béèrè lọ́wọ́ yín, tẹ́ ẹ̀ dẹ̀ tí dá mi lóhùn, tó dẹ̀ jẹ́ wípé tẹ́ ẹ̀ bá ti dá mi lóhùn, Ọlọ́run á padà wá bí yín, tọ́lọ́run bá dẹ̀ bí yín ẹ̀ ní bọ́ nínú ẹ̀. Ìbéèrè náà ni wípé
ṣé irọ́ ni mo pa wípé ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti bí ọ̀dọ̀ àwọn Yorùbá ṣé irọ́ ni mo pa wípé ní ilẹ̀ Yorùbá ewu ni ikú oró ni ikú òjijì ni fún ọkùnrin tí ó bá mọ̀ wípé ìyàwó òun yàlè láti tún gbé irú obìnrin bẹ́ẹ̀ sílé kó máa ṣọkọ ẹ̀ lọ. Ṣé àtọwọ́dọ́ Mewaloka ni? Ṣé Mewaloka ló kàn rò tó sọ? Ṣé kò rí bẹ́ẹ̀ ni? Wípé ikú òjijì ni, ewu ni, àdánù àti òfò ni fún ọkùnrin tó bá rí wípé ìyàwó ń yàlè tó dẹ̀ sì gbé irú obìnrin bẹ́ẹ̀ sílé tó ń gun orí ẹ̀ tó ń bá ṣe lọ́kọ láyà lọ. Tẹ́ bá sọ wípé kí n gbàgbé nípa yẹn wípé ojú ti là. Thank you. Ẹ jẹ́ kí n wá sọ ní ọ̀nà wípé ojú ti là. Nínú Bíbélì, according to Paul, torí ọ̀pọ̀lọpọ̀ Christian, wa alaikum salam wa rahmatullahi wa barakatuh, olówó orí mi ọkọ mi, Abu Fawzan Jewa. Do you understand? Nínú Bíbélì, torí most of the Christians máa ń sọ wípé Old Testament ti di ohun àtijọ́. Wípé nígbà tí Jésù ti dé, àwọn tí ń tẹ̀lé grace. Pé abẹ́ oore ọ̀fẹ́ ni wọ́n fi gbà wọ́n là. You understand? According to the Bible. Jọ, tí gbogbo nǹkan tí mo sọ yìí, tó bá yàtọ̀ sí nǹkan tí Bible sọ, tí mo bá ti ń blaspheme religion, ẹ tètè call me back o. But tí mi bá ti blaspheme, tó bá ti quote me out of context, wàá rí ìbínú Ọlọ́run. Wàá rí ìbínú Ọlọ́run. Now, ǹjẹ́ Bible nínú New Testament yóò sọ wípé kí Ọlọ́run kórìíra divorce. Ọlọ́run kórìíra, God hates divorce. Ó ní ṣùgbọ́n a gbọ́dọ̀ divorce obìnrin alágbèrè. Ìyálé mi, ibi tẹ́ ẹ lọ, ibi tẹ́ ẹ wà yẹn, wọ́n ti ṣòfófó ibẹ̀ fún mi. Ẹ mú mi dání àbí? Ilé mo bọ́lá mọ̀ Rufat, ẹ mú mi dání àbí? Ẹ lọ nìkan mú ọyàn ìyá ọkọ wa. Ẹ bá mi bí. Ìjà wà, ìjà ò sí. Ẹ̀yin náà mọ̀ wípé gáìdì ni. Ẹ bá mi bí. Ẹ bá mi bí. Èmi pẹ̀lú yín a máa ti ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ni. Ẹ mú mi lọ. Àwọn ọmọ ti sọ fún mi ibi tẹ́ ẹ lọ. Gbogbo nǹkan tẹ́ bá jẹ́ ń bẹ̀ kẹ́ kó tèmi wálé o. Ẹ ṣé. Ọ̀rọ̀ tí mò ń sọ lọ, ṣé lóòótọ́ ni Ọlọ́run sọ wípé ẹni wọ́n sọ nínú New Testament. Mo ń ka comment kan ni. Ṣé lóòótọ́ ni wọ́n sọ nínú New Testament ní Paul sọ wípé ká fi obìnrin alágbèrè sílẹ̀, pé divorce should be pé nítorí wípé obìnrin àbí ọkùnrin ṣàgbèrè. Àbí Bíbélì ò sọ bẹ́ẹ̀? Ṣé Bíbélì sọ? Àbí kò sọ? Mo ń retí response yín ni o. Mi ì tí gbọ́ yes o. Mo fẹ́ gbọ́ yes yẹn kó wà nínú rẹ́kọ̀dù kí n tó máa proceed. Ẹ jọ̀ọ́. Mo fẹ́ kí n máa sọ̀rọ̀ kán máa fẹ̀rí tì. Ẹ̀yin tẹ́ ń tap ẹ máa tap. Ẹ ṣé Abíọ́dún Stephen. Mo tiẹ̀ tún like DP yín ti TB Joshua ni. Adéwọlé Òsínmájé, you said I should repeat again. Ǹjẹ́ Bible ò sọ wípé òun ètí divorce? Ṣùgbọ́n ó sọ wípé wọ́n lè divorce, kí wọ́n divorce obìnrin alágbèrè tàbí ọkùnrin alágbèrè. Pé irú obìnrin bẹ́ẹ̀ kò sẹ́ni tó gbọ́dọ̀ fẹ́. Obìnrin tá a bá kọ̀ sílẹ̀ nítorí àgbèrè, kò sí ẹnikẹ́ni tó gbọ́dọ̀ fẹ́. Wípé nítorí wípé ọkùnrin tó bá tún lọ fẹ́ obìnrin tá a kọ̀ sílẹ̀ nítorí àgbèrè, òun pàápàá tún ti wá ṣe àgbèrè.
ṣé mo parọ́ ni àbí mo blaspheme àwọn èèyàn mi Adéjùmọ̀ Adétómi inú mi dùn wípé àwọn Christian ló sọ pé yes double joy praise Rọ́mọkẹ́ Adékanyè best ọlá ìtọ́ mú tí ẹ̀yin Muslim ẹ má sọ pé yes ṣe ka Bible ni. Èmi tí mo jẹ́ rivert tí mo lọ Sunday school tí mo mọ̀ nípa Bible ní ká ẹ jẹ́ kí n máa sọ káwọn Christian máa bá mi ẹ̀yin Muslim ẹ máa tó bá ti ka Bible okay lóòótọ́ ni Bible sọ bẹ́ẹ̀ so mi ò ṣe Ọlọ́run so ohun tí mo fi sọ lè le ohun tí mo fi sọ lè yàtọ̀ ṣùgbọ́n ohun tí Ọlọ́run sọ ni mo re-emphasize. Irú èmi yìí ká ní wípé àgbèrè ni mo ṣe kúrò ní ibi tí mo ti kúrò ká ní wípé wọ́n ká mi wípé mo dọ́kọ mo ṣàgbèrè ni tí ọkọ mi Àdìsá wá fẹ́ mi báyìí èmi àti ẹ̀ la máa jó nínú iná nítorí wípé òun náà ti ṣàgbèrè nítorí pé ó fẹ́ obìnrin alágbèrè àbírọ́ ni ká ní wípé àgbèrè ni mo ṣe kúrò ńbẹ̀. Somebody was now arguing with me. Ó ní Jésù ọ̀hún náà ló sọ wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì dúró ẹrù lórí èmi wá sọ fún mo ní Jésù ló sọ wípé kán wá sí ọ̀dọ̀ òun. Ọ̀rọ̀ Jésù yàtọ̀ sí ó ní ẹ wá sọ́dọ̀ mi àbí kì í ṣe àwọn ọkọ ló sọ wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin ìyàwó ilé tí ń ṣe àgbèrè tí ń dọ́kọ tí ò lẹ́kọ̀ọ́ nítorí the same Bible said ọkọ ni olówó orí aya ọkọ ni olórí aya kò sí olówó orí ọkọ ni olórí aya bí Kristi ṣe jẹ́ olórí ìjọ tí n bá tún ti blaspheme ẹjọ́ láìtì mi ó ní ọkọ ni olórí I'm not bringing you up Adéwọlé Òṣìmádé ọkọ ni olówó orí aya bí Kristi ṣe jẹ́ olórí ìjọ àbí mi ò sọ bẹ́ẹ̀ àbí Bíbélì ò sọ bẹ́ẹ̀ ẹ má wá jẹ́ kí n base ẹ̀ lórí Christianity nìkan Islam gan ṣe rí ṣìnà òun ló burú jù níwájú Ọlọ́run ṣìnà even nínú Bíbélì mo tún rántí verse kan tó sọ wípé ó ní ẹnikẹ́ni tí ó bá ṣe àgbèrè dẹ́ṣẹ̀ sí ara rẹ̀ ó ní ẹnikẹ́ni tó bá ṣàgbèrè ó dẹ́ṣẹ̀ sí ara rẹ̀ àbí Bible sọ bẹ́ẹ̀ ó ní nítorí pé ara wa ni tẹ́ḿpìlì Ọlọ́run that means on desecrating the altar of God that is your body that is you must keep it holy. That means you must keep it holy. You must keep it then ìgbéyàwó ó ní ìrètí asú ní Édẹ́nì níbi ìgbéyàwó àkọ́kọ́. Do you understand? Adéwọlé Òṣìmádé, I'm not talking about Old Testament. Go and read your Bible. Go and Google search your Bible. It is New Testament. Ẹ jẹ́ kí n wá kúrò ńbẹ̀. Ẹ jẹ́ kí n bọ́ sí orí ti àwa Muslims. Ṣìnà tó bá jẹ́ ibi tí ṣẹ̀ríà ti wà ní tó bá a ní lọ́ọ̀kì nítorí pé a sì ní ìlú ibi tí ṣẹ̀ríà ti operate. Tó bá jẹ́ ibi tí ṣẹ̀ríà ti operate ni àti ọkùnrin tó bá èèyàn ṣàgbèrè tó bá yàn ṣe ṣìnà àti obìnrin tí wọ́n bá ṣe ṣìnà wàláì wọ́n máa sọ wọ́n lọ́kò pa ni. Àti ọkùnrin oníṣìnà tí wọ́n ká mọ́ orí ìyàwó oníyàwó àti ìyàwó tí wọ́n ká èèyàn mórí ẹ̀ wọ́n tán bá ti mú ẹ báyìí tí ẹlẹ́rìí méjì mẹ́ta dẹ̀ wà wọ́n máa sọ ẹ́ lókò pa ni. Níbi tí ẹ̀ṣẹ̀ àgbèrè burú sí nínú àwọn méjèèjì nínú àwọn ẹ̀sìn méjèèjì kí ló wá ń bí yín nínú Àjọkẹ́ ẹlẹ́ran ayé mi mọ̀ rèé ẹ mọ̀ gbà mí lọ́wọ́ àwọn ọkọ àárọ̀ tí ò jẹ́ ẹ rójú rí tọ̀sán kí ló wá ń bí yín nínú Bible ò dá lé yín rú Paul ò dá lé yín rú
Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ò dá lé yín rú, Kùránì ò dá lé yín rú, Mewaloka tó wá ń kóòtì ntí Kùránì àti Bible sọ ló wá ń dá lé rú, ṣé rí pé lé yín ò fẹ́ kan tó tẹ́lẹ̀. Ṣé rí wípé ẹ̀yin fúnra yín ti fi ọwọ́ ara yín dá ilé yín rú, ṣé rí pé kò yẹ kí n rán ìyá yín, kò yẹ kí n rán bàbá yín rárá. Tí mo bá wá sọ wípé irú ọkọ bẹ́ẹ̀ tó bá a rí àwọn ọkùnrin gbogbo bí mo ṣe ń sọ̀rọ̀ yìí fún ìdí kan àbí òmíràn tó ṣókùnkùn sí àwa tá à ń sọ̀rọ̀ tó dẹ̀ mọ́lẹ̀ sí òun, ó lè má fẹ́ lé ẹ lọ. Àwọn ìdí kan wà tó jẹ́ wípé ó máa ń deep gan tí ọkọ mọ ìdí ẹ̀, tí ìwọ gan mọ ìdí ẹ̀ tó ṣókù sí àwa tá a sọ wípé Bible ti sọ bẹ́ẹ̀, Kùránì ti sọ bẹ́ẹ̀, tí òfin ní ilé ẹ̀, a ní kó má bù ẹ́ láṣìírí, a ní kó tú àṣírí ẹ̀ fún aráyé, nítorí wípé tó bá bù ẹ́ láṣìírí tí ò tètè ké gbàjarè fáwọn ẹbí ẹ̀, o lè ṣekú pa, o lè pa kú, o lè bá tiẹ̀ jẹ́, nítorí kíní kan ni, nítorí pé kíní kan ni obìnrin tó ń ṣàgbèrè, obìnrin tó látán lẹ̀ báyìí tó ṣe tán sókè báyìí tí ọkùnrin míì gorí ẹ̀ kò nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ mọ́, ìyẹn lẹ fẹ́ gbọ́. Ọkùnrin ṣìnà ò dá o, I've never supported ṣìnà, mi dẹ̀ ní support ṣìnà. Ọkùnrin tó bá ń yàlè bí ò rí bínú ìyàwó ẹ̀ á rí bínú Ọlọ́run. That is a fact. Tá a bá sọ wípé kíyàwó ẹ̀ má fi ẹ́ sílẹ̀ nítorí àwọn ọmọ ẹ̀, wípé tó bá jáde ọkùnrin alágbèrè míì náà látún máa bá òun sùn. You understand? Ta ló dá ọkọ mi mọ̀ ń bí Ìfowómọlá Muibat Adéníkẹ́? Ẹ ṣé, Ọlọ́run á pọ́n yín lé bẹ́ẹ̀ ṣe bá mi ọ̀nà ọkọ mi. Allah will honor you, Allah will honor your husband, and ojú ò ní tì yín, ilé yín ò ní bàjẹ́. Mo like gbogbo ọ̀rẹ́ tó bá ti bá mi pọ́n olówó orí mi lé, gbogbo ẹni tó bá ti fẹ́ràn mi tó bá ti bá mi pọ́n olówó orí mi lé, èmi ló ń pọ́n lé, èmi ló ń ra ibùjókòó fún, so mo mọ̀ lóore. Thank you very much, I appreciate you. Thank you very much. Fowómọlá Muibat Adéníkẹ́, mo ti note orúkọ yẹn bẹ́ẹ̀ yẹn, Fowómọlá Muibat Adéníkẹ́. Àríkẹ́ Alájọbá ò ní sister mi. You are welcome. You earn the respect and the trust. You deserve more. Kí ni mo ń sọ lọ? Ẹjọ́ ibo ni mo sọ̀rọ̀ dé? Yeah. Obìnrin, ṣé rí ọkùnrin, a lè máa sọ wípé kíyàwó ẹ̀ má fi ẹ́ sílẹ̀ nítorí pé òun ṣe ṣìnà. A lè máa sọ wípé kíyàwó ẹ̀ má kọ̀ ẹ́ sílẹ̀ nítorí wípé o ní girlfriend. A ní kó mú mọ́ra, ìdí tá a dẹ̀ fi ní kó mú mọ́ra, ìdí méjì ni. Number one, nítorí àwọn ọmọ ẹ̀, àti wípé tó bá fi ẹ́ sílẹ̀ tán tó bá déta, irú àwọn alágbèrè bíi tiẹ̀ náà látún fi ṣe fàjẹ́. You understand? Nǹkan tá a ṣe máa ní kí obìnrin ní sùúrù kó má kọ ọkọ, kì í ṣe nítorí pé ọkùnrin deserve láti cheat, kì í ṣe wípé nítorí pé ó jẹ́ ọ̀tọ̀ ọkùnrin. You understand? Kì í ṣe nítorí pé ó jẹ́ ẹ̀tọ́ ọkùnrin láti cheat. No. Tí ìyàwó ẹ bá wù ẹ́ tó bá rò pé ó mú jẹ níwájú Ọlọ́run o. Ẹ̀ṣẹ̀ yẹn ó ń dúró díẹ̀ níwájú Ọlọ́run, wàá jìyà ẹ̀ṣẹ̀ o. Ṣọ́rọ̀ mi yí ẹ, kò sí. Ọláyínká Oreolúwa, Ọláyínká Oreolúwa, brother mi bó lẹ́tí wá látọjọ́ yìí. Ọláyínká Oreolúwa, it's been a while láti gbà yí olóṣèlú. Do you understand? Wàá rí bínú Ọlọ́run àfi tó ìwọ náà bá ronú pìwàdà, àfi tó bá túbá níwájú Ọlọ́run ọba. Àmọ́ ibi tí mò ń lọ gan kọ́ nìyẹn, ibi tí mò ń lọ rèé. Àwọn ọkùnrin wọ́n máa ṣàgbèrè, wọ́n á dẹ̀ máa pè ní fling, wọ́n á dẹ̀ máa fún side chick. Ọjọ́ tí side chick míì bá ti rúdù síyàwó wọn, àbí tó bá ti pè wọ́n nítorí pé lásìkò tó wà nínú ilé ni wọn ò tún yà sọ́dọ̀ side chick yẹn mọ́.
bọ̀ obìnrin ní tiwa ohun tó bá mú obìnrin tó ti bẹ̀rẹ̀ sí ní yàlè kò fẹ́ràn ọkọ ẹ̀ mọ́. Obìnrin ni mí, obìnrin ni yín, àjọmọ̀ ní gbogbo nǹkan tí mò ń sọ yìí ń tẹ́ fi máa jàre níwájú Ọlọ́run, àbí ohun tí ìmọ̀ yín fi máa jọ ni wípé tó bá jẹ́ wípé mò ń parọ́, ṣùgbọ́n tí mi bá ti parọ́ tó bá ti jẹ́ òótọ́ ni. Ṣebí Bíbélì tá gbé dání náà ló sọ wípé ó ní mo dàgbà, ó ní mo kéré mo sì tún dàgbà. Èmi ò rí irú olódodo kó máa tọrọ jẹ tàbí kí àwọn ọmọ rẹ̀ máa ṣagbe. Ó ní olódodo láyà bíi kìnìún. Bíbélì tẹ́ gbé dání tẹ́ fi ń kanta mi ni mo ń kóòtì fún yín àbí mo parọ́ ni. Ó ní olódodo láyà bíi kìnìún. Ó ní jẹ́ kí èmi kí ó kú ikú olódodo kí ìgbẹ̀yìn mi sì dàbí tirẹ̀. Kàkà kí olóore jìn sí kòtò, ó ní ìmọ̀mọ̀lẹ́mọ́lẹ́ á ṣe iṣẹ́ ìmọ́lẹ̀ fún ọmọ olóore. Ó ní Sáàmù ló sọ bẹ́ẹ̀. Ó ní mi ò rí kí a kọ olódodo sílẹ̀ tàbí kí irú ọmọ rẹ̀ kó máa ṣagbe jẹun. Ẹ̀jẹ̀ mi, ẹ̀jẹ̀ mi, ẹ̀jẹ̀ mi. Ẹ wá fẹ́ lọ ṣàgbèrè. Obìnrin tó bá ń ṣàgbèrè, ọjọ́ tí obìnrin bá ti ṣàgbèrè, obìnrin ni mí, obìnrin ni ẹ̀yin náà mọ̀. Even gan nígbà téèyàn sì wà ní Ṣàngó Òde tó bá lóun ní 2 boyfriend, the other boyfriend kan máa wà nínú àwọn méjèèjì tó ò ní like rárá. Tó bá ní mi ò like ẹ̀ bọ̀ lágbájá tí ò serious ló jẹ́ kí n tiẹ̀ sì máa fi síbẹ̀. Obìnrin ò kí ń love èèyàn méjì. That is why aṣẹ́wó know they love. That is why olóṣó know they love. It is all about money. Tí ìyàwó ilé bá ti ń latọ́ sílẹ̀ fún ọkùnrin míì láti gorí ẹ̀, ó ti stop láti ní ìfẹ́ ọkọ ẹ̀. Tó bá dẹ̀ ṣe débi wípé àṣírí ẹ̀ tú, tó bá ṣe débi wípé wọ́n mú báyìí, tó bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún, ẹkún tó ń sun kì í ṣe nítorí pé ó sọ́rì wípé òun yàlè. Obìnrin ni mí. Ṣé búlì lélẹ̀ ni àbó òótọ́ ọ̀rọ̀? Ṣẹ́yìn fẹ́ máa yàlè lé ọkọ yín ni? Ṣẹ́yìn fẹ́ máa ṣàgbèrè ni? Ṣẹ́yìn ẹ fẹ́ kí n validate pé nítorí wípé ọkùnrin kan ò kẹ́rìn lẹ́ṣẹ̀ lọ ń yàlè ni? Kò yé mi. Tó bá dé tí mu tó ń yàlè, ẹkún tó ń sun kì í ṣe torí pé ó sọ́rì wípé ó ń ṣe àgbèrè. Ẹkún tó ń sun ni wípé àṣírí tú. Ẹkún tó ń sun ni wípé àṣírí tú bá ti wà mọ́ kí ẹ fò ojú tì mí o. Àbúgbà yí á wá gbọ́ wípé mo ṣe nǹkan ìtìjú. Kì í ṣe ẹkún wípé ó sọ́rì. Excuse me. Kì í ṣe ẹkún wípé ó sọ́rì. Mistake tó wá máa ṣe ni láti bò ó. Ẹni tíyàwó ẹ bá ṣàgbèrè tó bá bò ó, ó dàbí ìgbà tí ọmọ ẹ bá ń jalè tó bá ń bò ó ni. Tọmọ ẹ jí owó, tọmọ ẹ jí súwìtì, tọmọ ẹ mú nǹkan ní nǹkan wálé tó ń bò ó, òun náà mọ̀ wípé òun fi ẹkún òun dọ̀la ni. Òun fi ẹ̀sín òun dọ̀la ni. Ọmọ tó bá jalè tí wọ́n bá punish tán bá ní káwọn ọ̀rẹ́ àwọn ẹgbẹ́ ẹ̀ kọrin olè fún pé ó lè ojú àti tán bá ní káwọn ọ̀rẹ́ ẹ̀ má bá ṣeré mọ́ nítorí pé ó ń jalè, ojú àti kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni obìnrin tó bá yàlè. Tí obìnrin bá yàlè tó o bá ti bò ó, tó o lọ bá ìyá ẹ̀, mistake tẹ́ máa ṣe ẹ lọ bá ìyá ẹ̀ ní ọmọ yín yàlè. Ẹ lọ bá bàbá ẹ̀ lọ́mọ yín yàlè.
bàbá àti ìyá òṣì, bàbá àti ìyá rádaràda, wọ́n á wá máa kúnlẹ̀, wọ́n á máa dọ̀bálẹ̀ níwájú ẹ̀, wọ́n á ní kó o pa wọ́n sílé, kó o má pa wọ́n síta. Wọ́n á ní kó o jọ̀ọ́ kó o bu àwọn láṣìírí, kó o má jẹ́ káwọn ará ilé ẹ gbọ́. Wọ́n á máa fi ọ̀rọ̀ dídùn dì ẹ́ mọ́lẹ̀. Ọmọ ló jẹ́ sí wa. Ṣé o mọ̀ pé bí ọmọ la ṣe mú ẹ? Ṣé o mọ̀ wípé kinní kan ọmọ dáadáa ní ẹ, alálùbáríkà ní ẹ, tiwa ni kó o rò. Wọ́n á ní tiwọn ni kó o rò. Ọlá tiwa ni kó o rò. Wọ́n á máa bu lójú ẹ. Bíbú èké ni o, irọ́ ni o. Bíbú èké, bíbú àbòsí. Ọmọ ní ìbájọ́ ní ìbádùn, ó dójú tì mí nítorí pé o wà ń bẹ̀ ni. Nítorí kó o má bàa sọ fáwọn ẹbí ẹni. Ṣọ́ra ti ìyá ẹ̀ àti bàbá ẹ̀ náà máa pawọ́pọ̀ fún ẹ ní wọ́jẹ tán máa pa ẹ́ kí àṣírí yẹn má bàa tú síta. Àwọn àna ẹ tó ń bẹ̀ ẹ́ pé kó o má tú àṣírí ọmọ wọn síta, tí ọmọ tí wọn ọkùnrin bá dé tó bá wá fi ẹjọ́ ìyàwó ẹ̀sùn pé ó ṣàgbèrè, wọn ní gbà, wọ́n á ní lílọ ló máa lọ. Wọ́n á ní lílọ ló máa lọ. Wọ́n á ní alágbèrè obìnrin tí ò bá parẹ́ á pọkọ. Wọ́n á ní kó má pa ọmọ fún àwọn, bọ̀ ó wá dorí tiwọn torí pé ọmọ tí wọ́n jẹ́ obìnrin. Wọ́n á máa bá bẹ̀bẹ̀, wọ́n á ní kó pa wọ́n sílé. Gone are those days. Àwọn tó bí wa yìí a máa fèlì wọn. Àwọn tó bí generation wa a fèlì wọn, a dójú tì wọ́n. Nítorí ìdí tí mo fi sọ wípé a fèlì wọn, a dójú tì wọ́n. Generation tiwa a tẹ̀lé ìlànà tí wọ́n fi lélẹ̀ fún wa láti fi tọ́ ọmọ. Àwọn bàbá tiwa, àwọn ìyá tiwa, wọn gbọ́dọ̀ lọ sọ fún wọn wípé ọmọ wọn yàlè nílé ọkọ. Bàbá ẹ̀ lákọ́kọ́ dìṣó ni, á lóun kọ́ lòun bí ẹ, á ní akọ́ béèrè lọ́wọ́ ìyá ẹ̀, á lóun ti ń fura tí pẹ́pọ́ máa lè ní. Òun ti ń fura tipẹ́tipẹ́ wípé ọmọ àlè ní, á ní kọ́ béèrè lọ́wọ́ ìyá ẹ̀. In fact, ìyá ẹ̀ tún dáràn. In fact, tó bá fẹ́ ṣe àgbèrè, tó bá fẹ́ gbẹ́sẹ̀ bọ́ síta láwọn generation wa tí wọ́n rí èèyàn bí wọn, tí wọ́n rí èèyàn tọ́ wọn, tó bá ronú ilé, tó bá ronú pé táṣìírí bá tú, kí ni dádì mi fẹ́ sọ, kí ni mọ́mì mi fẹ́ sọ, á ní rárá, má jẹ́ ń ṣe, má jẹ́ kí n ba ayé mi jẹ́, má jẹ́ kí n ba ayé ara mi jẹ́. Torí o mọ̀ wípé ìyá ẹ rọ́ràn, bàbá ẹ̀ gan ní dámìsì wípé ìyá ẹ ti ń yàlè tipẹ́ tí mi ò mọ̀. Ó lè torí bẹ́ẹ̀ ìwà àgbèrè tó bá wù ní ilé ọkọ, ó lè lé ìyá ẹ̀ jáde ní ilé ọkọ lọ́jọ́ ogbó. Ìyá tó ti lò 40-50 years nílé ọkọ, nílé bàbá ẹ̀ tí ò ní problem. Ó lè torí wípé ó ṣàgbèrè nílé ọkọ, wọ́n wá fi ẹjọ́ sùn kí bàbá ẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá lé ìyá ẹ̀ jáde kó ní dámìsì wípé ọwọ́ ìyá ẹ̀ ló ti bá àgbèrè. Ẹ̀yin èèyàn mi, tí mo bá parọ́ ẹ jẹ́ kí n mọ̀. Ṣùgbọ́n láyé ìsìn, àwọn ìyá yín náà ló máa bá yín fọwọ́ bò rúṣúrúṣú. Àwọn bàbá tó bí àwa ò ń bẹ̀bẹ̀ ìyá. Ìwọ gan ò ní délé, wàá ti sá lọ. Bàbá yẹn gan ló máa lóhun ò ń bẹ̀bẹ̀ ya, òun ò bẹ̀bẹ̀ ya o. Òun ò bí ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ o. Òun kọ́ ló ń bí o, kó gbé lọ lé bàbá ẹ o. Ṣùgbọ́n sìn àti ìyá àti bàbá yín, wọ́n á ní kẹ́ ẹ máa lọ, wọ́n á ní wọ́n bá yín sọ̀rọ̀, wọ́n á ní wọ́n bá ọmọ sọ̀rọ̀. Wo má wọrí. Má bá wí. Àwọn gá gbọ́ lọ́hùn lọ́gàá, wọ́n wá tán ẹ lọ. Wọ́n bẹ̀ dí ọjọ́ ikú ẹ mọ́bẹ̀. Òun ló máa pa ẹ́ kí àṣírí má bàa tú. Àṣírí tó bò yẹn wọ́n mọ̀ wípé ọjọ́ kan ń bọ̀ tó sì máa tú nítorí pé a tún ṣe mí. Òun ló máa sọ bó o ṣe máa rìn. Ibi tó o gbà wá ló máa gbà lọ. Ọ̀nà tí ẹ̀mí ẹ fi lè save ni wípé tán bá ti fọwọ́ bú ẹ lẹ́nu, kán má fọwọ́ bú ẹ lẹ́nu. Kí bàbá ẹ jókòó, kí ìyá ẹ jókòó, káwọn ẹ̀gbọ́n ẹ jókòó, káwọn àbúrò ẹ jókòó. Ohun tí mò ń sọ yìí náà, ó wà applicable to me. Kọ́lọ́ má jẹ́ rógun àgbèrè. Ohun tó bá mú mi tí mo ṣe, kéjìká náà pé gbogbo family jókòó, kó pe àwọn ẹbí mi jókòó. Ọmọ yín ṣàgbèrè, ẹ̀rí rèé.
bàbá mi àti ìyá mi ìyàwó mi ṣàgbèrè ẹ̀rí rèé ẹni báyìí ló bá sùn. bó ṣe ń handle ẹ̀ nìyẹn tán bá wá bẹ́ẹ̀ bóyá fún ìdí kan àbí ìmíì tó fi wò wípé jẹ́ kó dúró ṣe ìyẹn àwọn ọmọ ẹ̀ torí normally ìfẹ́ ẹ̀ máa kúrò lọ́kàn ẹ̀ jẹ́ kó dúró ṣe bóyá torí pé ó dẹ̀ ń bọ́ ẹ torí ọ̀pọ̀lọpọ̀ yín lobìnrin ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń sìn ìyàwó lọ lé àlè nítorí àtijẹ ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ ń dọ̀bálẹ̀ fún ṣúgà dàdì ìyàwó yín àrí nínú yín tó ń dọ̀bálẹ̀ tíyàwó yín á máa oh my god ìyàwó yín á máa introduce ṣúgà dàdì àlè ẹ̀ sí yín gẹ́gẹ́ bí aláàánú ẹ̀ dádì lágbájá ẹ wá kí dádì tí mo sọ wípé wọ́n máa ń ràn mí lọ́wọ́ yẹn kí n wá gbé fóònù báyìí kí n ní èjìká ṣé àwọn pé mo ti pa ọkọ mi gọ́líbù lóòótọ́ bó ṣe wá gọ́líbù tó fún mi yẹn tí mo believe pé ẹ̀fọ́ mi ń ṣiṣẹ́ ẹ̀fọ́ tí mo fi kùrù sí ìrù rò yẹn ó ń ṣiṣẹ́ kí n wá gbé fóònù èjìká ẹ wá bá mi kí dádì yìí kó wá ní dádì wo kí wá ní kíkó ẹ wò ẹ má jẹ bí mo tún ṣe ìmájì ẹ̀yẹ gan tún fọ́ ni mi kí yọ̀ọ̀yọ̀ thank you for the rosa ó ń fọ́ọ̀dì sí mi bẹ́ẹ̀ nìkan ṣe wò kí wá ní èjìká kó wá ní ìyàwó mi kí nìyẹn kí wá ní ẹ bá mi kí dáàdì chief fẹ́ kí yín bóyá làjídẹ ni màá pè bóyá chairman ni màá dẹ́ pé kí wá ní báwo ni chief ṣe jẹ́ wọ́n máa ń fún mi lówó wọ́n máa ń sẹ́ǹdì owó sí mi aláàánú mi ni wọ́n ìgbà tí mo ṣì wà ní single yẹn àwọn náà máa ń sẹ́ǹdì owó sí mi kò sí nǹkan kan láàrin wa ò ṣe family ẹ̀ ni wọ́n ń ṣe family mi fan mi ni wọ́n is my fan a kàn máa ń chat ní ìgbà míì wọ́n máa ń sọ secret ara wọn fún mi èmi náà máa ń sọ secret ara mi fún wọn ìgbà míì wọ́n kàn lè wá gbé wa jáde ìgbà míì wọ́n tí business bá ti dé ìgbà míì tí business bá ti dé wọ́n máa introduce mi sí ìgbà míì gan mo ti bí king nínú king ní thunder will strike Miki Yoyo thank you kókó náà wá gbé fóònù kó wá ní ẹkọ ẹsẹsà ẹkú ìtọ́jú ìyàwó mi ṣe rí wípé láfìn ní lóòótọ́ Ọlásùnkànmí láfìn ṣe mọ̀ wípé ṣe mọ̀ pé nǹkan ti yan bẹ́yẹn ṣe mọ̀ pé wàhálà ti dé bẹ́yẹn ṣe mọ̀ pé èèyàn ò ń ṣe pọ́kọ́ gọ́líbù mọ́ àti forí ọkọ̀ gba pààrọ̀ yín àti gba sátidé lọ́wọ́ ọkọ̀ àti gbé sunday lé lọ́wọ́ nìyẹn most of you men are in this shoe and Ọlájídé Kadri ti take it personal Ọlájídé Kadri ti take it personal ṣàì wọ́n ní kú pa bàbá aláàánú náà wọ́n ti tẹ control P o do you understand ṣé mo wípé àti gba sátidé lọ́wọ́ àti gbé sunday lé lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn àti bá tiẹ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín wà nínú ṣú báyìí kò dẹ̀ sí nǹkan míì tẹ́ fi wà nínú ṣú báyìí ọwọ́ yín báyìí wọ́n ń tàn yín jẹ ọ̀lẹ ni yín ọ̀lẹ dàrùn ọkọ yọ̀bọ̀kọ́ ọkọ rádaràda ọkọ dìdìrìn wọ́n pè yín lọ́kọ aládẹ̀rín èèyàn by your comment we normally know you we identify you. Àwọn ló máa rí lábẹ́ comment section. Stop misleading people. Anybody can forgive his wife. He's my wife. Tètè mọ̀. Ìwọ tó o bá ti ń ṣe bẹ́ẹ̀, ojú abẹ́ ìyàwó ẹ̀ ló ń jẹ. Mi ì fẹ́ lanu pé ojú nǹkan obìnrin, ojú nǹkan ọmọ obìnrin ìyàwó ẹ̀ ló ń jẹ. Ò ń jẹ̀gbẹ́. Ò ń jòṣì. Ò ń jẹ̀yà. Irú yín lẹ máa ń dénú ilé tó máa gbọ́bẹ̀ sórí tébù tẹ́ ẹ̀ ní béèrè pé ìyàwó mi ò fowó lẹ̀ lánàá mi ìfowó lẹ̀ kí n tó lọ láàárọ̀ ìbò ló ti rówó. Irú yín ló níjẹkújẹ ikú tó dẹ̀ máa pa yín náà lẹ máa jẹ last. For every penny tí mo bá ná eléyìí tí mo tún fẹ́ sọ ìtúlẹ̀ bí yín nínú. For every penny tí mo bá ná
For every single shilling tí mo bá ná, ọkọ mi gbọ́dọ̀ mọ sọ́ọ̀sì ẹ̀. Yes. I repeat it. Sorry, mama bá mi sọ̀rọ̀ rí slavery. Mama bá mi sọ̀rọ̀ wípé you are limiting women. Sorry, níbi tó bá kó obìnrin 100 jọ sí, ẹgbẹ́ mi tó máa sọ wípé keep quiet there. O mọ nǹkan tó ń sọ àbí jókòó ń bẹ̀ yẹn and that 1 million bí ìwọ náà ò rí dá. A ṣe kó tó jẹ. Mi sí lára àwọn obìnrin tó máa ní ẹ wá dá wá 1 million. Tí mo máa fọwọ́ họrí kí n tó dá tèmi. Go and get that straight. Pé wọ́n tẹ̀ ní ẹ jẹ́ kí gbogbo wa parapọ̀ láàrin ìṣẹ́jú 5. Ẹ jẹ́ á dáwọ́ 1 million fún lágbájá. Mi ò sí nínú àwọn obìnrin tó máa fọwọ́ họrí àbí tó máa ní mò ń bọ̀ ẹ jẹ́ kí n padà wá. Màá ṣe transfer straight. So, and I still maintain for every penny tí mo bá ná, for every naira tí mo bá ná, Erike Alájọ dá fún Ẹ̀jẹ̀ṣà ní Òrè. Bẹ́ẹ̀ ni, ó ní máa contribute 1.5, ó lóun á contribute 1.5, wọ́n á tún fún 500,000 lé. For every penny tí mo bá ná, ọkọ mi gbọ́dọ̀ mọ sọ́ọ̀sì ẹ̀. Owó tí ọkọ mi bá rí nínú àkáǹtì mi tó bá wò wípé ìyàwó mi ìgbà wo ló tún rí eléyìí. Báwo leléyìí ṣe jẹ́? Because ọkọ mi gbọ́dọ̀ ó mọ tí mo want, ó mọ gbogbo sources tí mo fi rí owó, ó mọ tí mo bá ṣe business èrè báyìí ni mo máa jẹ lé lórí. Ó mọ deal tí mo sign. Tó bá rí owó tó strange nínú àkáǹtì mi á béèrè lọ́wọ́ mi torí mi ò ń gbé fóònù pamọ́. Mi ò ń gbé fóònù pamọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn náà máa rán mi létí pin mi lórí àkáǹtì mi ní tambo. Torí mi ìfẹ́ olórí burúkú ọkọ tó máa kó owó mi tó máa ní kí n má ṣe rere àfi tó bá tún fẹ́ bá mi fi kún. So, á béèrè lọ́wọ́ mi, my dear, mo rí 2 million kan lá ní àkáǹtì ẹ, báwo ló ṣe jẹ́? Mo gbọ́dọ̀ lè ṣàlàyé without láì ṣẹ́jú láì máa ṣe mo gbọ́dọ̀ lè sọ wípé ṣèbówó kíní kan ni ṣèbówó kíní kan mo ṣe kíní kan lánàá pẹ̀lú pé tó dẹ̀ máa wà convince pé bẹ́ẹ̀ ni. He who has no òyìnbó yẹn ìwọ tó ò bá ní skeleton nínú kọ́bọ̀ọ̀dù ẹ ò gbọ́dọ̀ bẹ̀rù being questioned.